Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim. Ọpẹ́ ni fọ́lọ́run ba Allah, ọba tó tóbi jùlọ, ọba tọ́lá ẹ̀ ga jùlọ, Rabbul izza wa jalal, ọba oníkẹ́ jùlọ, ọba láàánú jùlọ, ọba tí ó ṣe wá ní ọmọ ẹ̀dá ènìyàn tó wá káàkó àwọn mùsùlùmí tó ń gbé ìjọsìn fún àmọ́ ilé lọ́pẹ́ o, àmọ́ ilé lóore o. Àwọn tọrọ ìkẹ́ àti ìgẹ́ Olúwa wa kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run bá fi jíkẹ́ àánú fún gbogbo alẹ́ ayé pátápátá. Lẹ́yìn náà a tọrọ ìkẹ́ àti ìgẹ́ Olúwa Allah subhanahu wa ta'ala kó dákun kó máa bá ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn. Mo wá kí ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ àtọ̀lá Ọlọ́run bá mi kó dákun kó máa lékún bá yín o. Ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn, ní ọ̀sẹ̀ yìí kan tá fẹ́ bá wa sọ, òun náà ni àwọn iṣẹ́ kan tó yẹ ká mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí lẹ́yìn ìrun, àwọn iṣẹ́ tí èèyàn bá sálámọ̀ tán. Òun náà ni nǹkan tá fẹ́ bá wa sọ lénìí. Torí pé àwọn iṣẹ́ yìí, àwọn nǹkan tó máa sún yàn mọ́ àánú Ọlọ́run, á jẹ́ kí èèyàn máa rí àánú Ọlọ́run bá pàdé ní gbogbo ìgbà, ní gbogbo ààyè. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ìyàtọ̀ ń bẹ pẹ̀lú ẹnìkan tó jẹ́ pé ó kírun tán, kẹ́ tó lajú kẹ́ tó dì í, ẹnìyẹn kẹ́ tó dijú kẹ́ tó là á, ẹnìyẹn ti fò sókè, ó ti fò dìde kúrò níbi tó ti kírun. Pẹ̀lú ẹnìkan tó jẹ́ pé ó kírun tán, lẹ́yìn tó kírun tán tó sálámọ̀ tán, ó farabalẹ̀, ó jókòó, ó rántí Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ó ṣe dhikrullah, ó ṣe askar tí Ànábì sallallahu fi kọ́ wa lẹ́yìn ìrun. Ṣẹlẹ̀ ẹni yìí ó ní ládàá ju ẹni tó fò dìde lọ. Ẹ̀yin ọmọ ìyá mi ní Islam, nínú oore, ibi téèyàn bá ti ń ṣe kòńgẹ́ oore, ó ń bẹ lẹ́yìn ìrun. Torí pé ẹ̀yìn ìrun yìí lèèyàn á fi rántí Ọlọ́run, èèyàn á fi ké pe Ọlọ́run nínú àdúà tó yẹ kí èèyàn máa ṣe. Ṣùgbọ́n èyí tá a fẹ́ bá a sọ lénìí, òun náà ní àdúrà kan tí ó ṣe pàtàkì, tó yẹ pé téèyàn bá ń ṣe lóòrèkóòrè, àánú Ọlọ́run bá pọ̀ ń bẹ́ẹ̀ téèyàn máa rí. Òun náà ni lọ́jọ́ kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó gbá ọwọ́ Mu'az ibn Jabal, ó gbá mú, ìkan náà àwọn sàábé ẹ̀. Nígbà tó gbáwọ́ ẹ̀ mú, Ànábì sallallahu alayhi wa sallam wá ń sọ fún Mu'az pé wallah, mo fi Ọlọ́run bá búra sẹ́, inni la uhibbuka, mo nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́. Torí Ọlọ́run ni pé ìfẹ́ ń bẹ nínú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún ẹni tó ń fẹ́ bá sọ̀rọ̀ yìí. Ànábì wa ní jẹ́ ń gbà ẹ́ níyànjú kan, ìyànjú yìí láíláí má filẹ̀, máa ṣe lọ́pọ̀lọpọ̀, máa ṣe ní gbogbo ìgbà, má gbàgbé láti ṣe. Ànábì sallallahu alaihi wasallam wá fún ní nǹkan tó fẹ́ fún. Òun náà la fẹ́ kí gbogbo wa náà ká mójútó nínú ẹ̀, nínú àwọn nǹkan tá a máa ń sọ lẹ́yìn òun. Òun náà ni Ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí ń kà fún pé lẹ́yìn gbogbo ìrun tó bá kí láyé, ẹ̀yin ọmọ ìyá mi náà fi ń sọ fún yín pé lẹ́yìn gbogbo ìrun tẹ́ bá ń kí láyé, ẹ máa wí gbólóhùn pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika, Allahu akbar. Ṣé ní gbólóhùn yìí á sọ ìtumọ̀, á mú lẹ́yọ̀. Alákọ̀ọ́kọ́ bẹ̀, òun náà ni Allahumma, Olúwa wa o. Torí pé a dámọ̀ pé Ọlọ́run bá ló dá wa, a dámọ̀ pé ọba tó ṣẹ̀dá gbogbo nǹkan ni, a dámọ̀ pé òun lè kọ́ lọ́ba alágbára. Allahumma, ọba wa o, a'inni ala dhikrika, ràn mí lọ́wọ́ láti máa ṣe ìrántí ẹ. Torí pé ayé ta wà yìí, púpọ̀ èèyàn ò ṣe ìrántí Ọlọ́run Allah subhanahu wa ta'ala mọ̀. Odidi sàábé gbòógì nínú àwọn sàábé náà Ànábì sallallahu alaihi wasallam ní pé kó máa tọrọ pé k'Ọlọ́run ràn òun lọ́wọ́ láti fi hàn àwọn tí ẹ̀. Ṣé mọ̀ sàábé nìyẹn o, àwa tó jẹ́ pé àjẹ́ sàábé àṣà kankan nínú gbé. Báwo lọ ṣe ọkàn á ṣe máa fà sọ́dọ̀ Ọlọ́run? Ọlọ́run nìkan ni ọba olùrànlọ́wọ́ tó lè jẹ́ kí èèyàn máa rántí ẹ̀. Ànábì wa ní ká máa bẹ Ọlọ́run pé a'inni ala dhikrika, Ọlọ́run jẹ́ kí a máa ṣe ìrántí ẹ̀, gbà wá láàyè, fún wa ní ìkápá ẹ̀. Torí pé ẹ̀yin ọmọ ìyá mi, ẹ má jẹ́ kí eléyìí ń ṣàwàdà o. Ìrántí Ọlọ́run Allah, ọ̀nà tá à ń gbà ìrántí Ọlọ́run ó kéré sí ọ̀nà tí Ọlọ́run deserve. Torí pé ẹ ti lọ síbi iṣẹ́ látàárọ̀, ẹ ṣiṣẹ́ 8 hours, nínú 8 hours mélòó ẹ̀ lẹ́fi rántí Allah subhanahu wa ta'ala. Kódà kó jẹ́ pé zikri kan lẹ́ máa ṣe níbi iṣẹ́, mélòó yín gan ló rántí láti máa ṣe zikri? Mélòó yín ló máa rántí Allah subhanahu wa ta'ala? Ó kéré. Ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ nínú Qur'an ní pé nínú ojúṣe àwọn mùsùlùmí tó jẹ́ mùmínì lódodo, ya ayyuhal ladhina amanu, Ọlọ́run ní mo pè yín gbàgbọ́ òdodo, uzkurullaha, ẹ máa ṣe ìrántí Ọlọ́run zikran kathiran, ẹ máa ṣe ìrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ kẹ́ mú gbólóhùn kathiran, nǹkan tó pọ̀. Ẹ dákun, ọ̀nà tá à ń gbà rántí Ọlọ́run lé ní kò pọ̀. Ló fi pé a gbọ́dọ̀ máa tọrọ àwọn ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣe mí láwọn ẹni tó jẹ́ kó máa rántí Ọlọ́run. Wasabihu
bukratan wa asila. Ọlọ́run ní pé lójúmọ́ láàárọ̀ lálẹ́ kẹ́ máa gbé títóbi fún Ọlọ́run Allah subhanahu. Mélòó mélòó ló ń ṣe bẹ́ẹ̀? Mélòó mélòó wá ló ń ṣe bẹ́ẹ̀? A jẹ́ Mùsùlùmí ò ní pé ká máa rántí Ọlọ́run. Àbí èèyàn tó bá tan àwọn iṣẹ́ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Ọlọ́run sọ àwọn tó jẹ́ pé alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard rabbana ma khalaqta hadha batilan subhanaka fakina 'adhaban nar. Olúwa mi ròyìn àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣèrántí òun qiyaman wa qu'udan. Ọlọ́run wá fi ròyìn pé tó bá wà lórí ìdúró á máa rántí Ọlọ́run, tó bá jókòó ìrántí Ọlọ́run ń bẹ lọ́kàn wọn, tó bá dùbúlẹ̀ á tún máa ṣèrántí. Ṣẹ́yìn tẹ́yìn bá dùbúlẹ̀ iṣẹ́ ń ṣe ìrántí Ọlọ́run. Ìwé èèyàn ẹ̀ẹ́dẹ́fẹ́ dùbúlẹ̀ pé fẹ́ sùn ẹ ti sùn lọ nìyẹn. Mélòó wá ló ń ṣe ìrántí Ọlọ́run lórí ìdúró, lórí ìjókòó, lórí ìdúró. Sọ lórí irun o. So eléyìí Ọlọ́run fi ní àwọn eléyìí special kind of people. So tí àwọn bá fẹ́ join sáàkó wọn, ó gbọ́dọ̀ máa ṣàdúrà tí mo fẹ́ títà fún yìí. Àyè ní aláàdé kẹ̀kẹ́ lórí gbogbo irun kó máa ní Ọlọ́run jẹ́ ẹ máa ṣèrántí ẹ. Ọlọ́run fún gbàmíláyè kí n wà pẹ̀lú àwọn tó ń ṣe ìrántí. Ànábì sọ̀sọ́ ní nínú téèyàn bá fẹ́ mọ àlàyé àti òkú nínú ìrántí Ọlọ́run bá ló wà. Ẹni tó rántí Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àlàyé, ẹni tó rántí Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí òkú, ó kàn ní ẹ̀mí lára ni. So ìyàtọ̀ méjèèjì nìyẹn ẹ̀yàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. Ìrántí Ọlọ́run Allah subhanahu ibi tó ṣe pàtàkì dé. Ànábì sọ̀sọ́ ní pé tí ó bá jẹ́ pé ọkàn yín á máa ṣe ìrántí Ọlọ́run ní gbogbo ìgbà, ní gbogbo àsìkò. Àwọn bá rí àwọn mọ̀láìkà tó jẹ́ pé ọmọ máa sálámù sí, ọmọ máa gbà yín lọ́wọ́. Tí wọ́n ní pé ọkọ̀ ò kí ń lọ sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Kò possible. So ẹ gbọ́dọ̀ máa rántí, ẹ gbọ́dọ̀ máa bẹ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí n máa ṣe. Ẹ má jẹ́ odidi àwọn mọ̀láìkà, delegate of àwọn mọ̀láìkà. Àwọn àlejò ńláńlá máa sálámù sí, á máa gbọ́wọ́ yín pé yes ẹ káre àwọn èèyàn Ọlọ́run. Ẹ̀yàn máa yá mi nínú Islam. Ẹ wá já lọ síbi ẹlẹ́ẹ̀kejì. Wà ṣukrika kí àwọn máa dúpẹ́ Ọlọ́run wọ́n mi ṣe kí n máa lè máa rí bí dúpẹ́ fún ẹ. Ṣé rí ìdúpẹ́ fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ṣe pàtàkì kéèyàn tan àránṣẹ́ torí pé oore tọ́lọ́run ṣe fún ó pọ̀ á lè dún tán. So mélòó wá ló ń dúpẹ́ oore tó ń wá sọ́dọ̀ ẹ̀ ojoojúmọ́ ni oore Ọlọ́run wọlé sọ́dọ̀ wa wallahi. Ṣé rí ojú ìríran wa á lè fọwọ́ rà. Ẹ lọ bèèrè lọ́wọ́ tó wà lọ́sípítù. Ọlọ́run fún wa lójú ó pé síbẹ̀, imú pé síbẹ̀, etí pé síbẹ̀, a fi ń gbọ́ràn, ẹnu a fi ń jẹun, imú a fi ń mí lọ sókè mí lọ sókè, ojú a fi ń ríran, gbogbo ẹ̀ pátápátá àwọn organs kan tó jẹ́ pé owó ò ṣe rà. Tó bá ti lose ẹ ti lose ẹ nìyẹn. So tí Ọlọ́run ní wa ìta azana rabbukum la in shakartum la azidan. Orí ẹyin gan ni tẹ bá ń dúpẹ́ fún Ọlọ́run tó ní pé èmi Ọlọ́run ẹ̀yin ara yín lẹ ṣe lóore. As long as tẹ bá ti ń dúpẹ́ Ọlọ́run ní òun máa lékún ẹ̀ fún yín, á máa lékún ìdẹ̀ra àánú ẹ̀ ìkẹ́ ẹ̀ fún yín. So ta ló benefit? Ṣé Ọlọ́run ló benefit àbí ìwọ? Àwa ni. So ẹ máa dúpẹ́ fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Nínú àwọn àdúrà tí àwọn ànábì máa ń ṣe rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. Nínú àwọn àdúrà ẹ wo ibi tó pàtàkì dùgbò kí wọ́n máa tọrọ pé kọ́lọ́run máa jẹ́ kó máa rántí òun. Yàtọ̀ ọ̀tọ̀ ni kó rántí, ọ̀tọ̀ ni kó tún máa tọrọ pé Ọlọ́run gbàmíláyè kí máa rántí ẹ. Àwọn ànábì ní rabbi awzi'ni Ọlọ́run fún wa ní ìkápá fi símẹ̀mí wa an ashkura ni'mataka allati ká máa dúpẹ́ oore tó ṣe fún wa, ká máa dúpẹ́ àwọn ìdẹ̀ra tó ń ṣe fún wa an'amta alayya látọ̀dọ̀ ẹ̀ wa ala walidayya ká wá dúpẹ́ táwọn òbí wa. Ìṣòro náà ni pé kí èèyàn máa bẹ Ọlọ́run, kí èèyàn máa lébi máa dúpẹ́, kí èèyàn kọ́lọ́run fún èèyàn ní ẹnu ọpẹ́, ọkàn ọpẹ́, ara ọpẹ́. Torí pé ẹnu nìkan kọ́ léèyàn fi ń dúpẹ́. Owó tó bá ná lórí ọ̀nà ẹ̀sìn òun dúpẹ́. Àwọn àzíkì tó ń ṣe pẹ̀lú alhamdulillah ọpẹ́ náà ni. Ara tó bá fi gbolẹ̀ fọ́lọ́run ọpẹ́ ni. Tó fi lọ sí umrah, tó fi lọ sí hajj ọpẹ́ ló fi ń dá fọ́lọ́run. So gbogbo eléyìí náà ni wà ṣukrika Ọlọ́run gbàmíláyè kí n máa dúpẹ́ fún ẹ. Ìta máa fi parí ẹ̀ náà ni pé wà ó sìn ìmọ̀ Ọlọ́run wá jẹ́ aṣẹ̀sìn lọ́nà tó máa gbà yọyún sí. Torí pé oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn là kalẹ̀. Èèyàn tó bá ṣọ́ra kò ní mọ ọ̀nà tó yẹ kéèyàn fi sin Ọlọ́run. Because ọ̀nà àdádálẹ̀ ti pọ̀ bídíà nínú ẹ̀sìn. Ọ̀nà táwọn kan là kalẹ̀ tó jẹ́ pé tẹ bá wo ní Sunnah Nabi sàlẹ̀ ní bá ń bẹ̀. Èèyàn gbọ́dọ̀ ya ẹ̀ kúrò nínú àwọn ọ̀nà yẹn. Àwọn ọ̀nà ó wá ń bẹ Ọlọ́run pé Ọlọ́run kọ́ mi láwọn ọ̀nà tí bá fi máa ṣe ẹ̀sìn tó máa fi gbà lọ́wọ́ mi. Ọ̀nà tó tọ́, ọ̀nà táwọn Ànábì kọ́ wa lèèyàn fi ń ṣe ẹ̀sìn. Kò ń ṣe ọ̀nà ìmíì. Tí wọ́n bá fi ọ̀nà ìmíì ṣe ẹ̀sìn fọ́lọ́run, Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀. So èèyàn wá ní wà ó sìn ìbàdàn Ọlọ́run ṣe kọ́ mi láwọn ọ̀nà tí máa fi ṣe ẹ̀sìn tó máa fi tẹ́wọ́ gbà lọ́wọ́ àbí Ọlọ́run Allah subhanahu ìta sọ yìí Ọlọ́run gbà lẹ́sìn, Ọlọ́run gbà ní ìbàdàn lọ́wọ́ wa. Subhanaka wa bihamdik.
wa ní ashhadu an la ilaha illa anta wastaghfiruka wa atubu ilayk.